dédé àsìkò yìí ìròyìn àgbáyé la mú wá sí etí ìgbọ̀nyín láti iléeṣẹ́ BGI TV kí n tó máa kàn yín àgbáyé náà sí ilé sílẹ̀kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbẹ́ àkókò tó wà nínú ìròyìn náà. Iléeṣẹ́ ààrẹ ti sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣèpàdé pọ̀ láìpẹ́ pẹ̀lú ààrẹ Donald Trump. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti túbọ̀ sọ ìpinnu wọn láti fọwọ́ òfin gbé ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore. Ilé-ẹjọ́ gíga tìlú Àbújá náà ni wọ́n ti gbégi dínà ìpàgọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tọdún 2025. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún náà ni ó ti kí ọba ìlú Ìjẹ̀bú-Ìgbó Ọba Lawrence Jayé-Ọba kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti fọwọ́ òfin gbé afurasí agbésùnmọ̀mí kan nípínlẹ̀ náà. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ alójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Mọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram gbàgedemọ̀_22, YouTube Gbàgede Ìmọ̀ TV. Àyédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àdúọlá. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ààrẹ ti sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lọ láìpẹ́ láti lọ ṣèpàdé pọ̀ pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ ìyún ààrẹ Donald Trump. Olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Tinubu lórí ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìlànà ìbáraẹnisọ̀rọ̀ Daniel Bala ló sọ eléyìí di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan lánàá òde yìí. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹlẹ́ẹ̀kejì rèé tí olùdámọ̀ràn fún ààrẹ yóò sọ èyí di mímọ̀ wípé ààrẹ yóò ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Donald Trump lẹ́yìn ìgbà tí ààrẹ Donald Trump dúnkòokò láti kó ikọ̀ ológun wá sí orílẹ̀-èdè Nàìjíríà látàrí ẹ̀sùn ìṣenúnibíni sí àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán ó sọ pé ààrẹ Tinubu àti ààrẹ Donald Trump yóò ṣe ìpàdé pọ̀ láìpẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti túbọ̀ sọ ìpinnu wọn láti fọwọ́ òfin gbé ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Ọmọyẹlé Sowore látàrí wípé wọ́n ní ó ń ṣe àwọn ètò kan láti dá rògbòdìyàn ìfẹ̀hónúhàn sílẹ̀ nípínlẹ̀ Èkó. Alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọlọ́rundáre Jimoh náà ló sọ eléyìí di mímọ̀ lásìkò ìpàdé ètò ààbò eléyìí tó wáyé ní olú iléeṣẹ́ ọlọ́pàá náà lágbègbè Ìkẹjà lánàá òde yìí. Jimoh sọ di mímọ̀ wípé pẹ̀lú bí wọ́n ṣe fìwé pé Ọmọyẹlé Sowore síbẹ̀síbẹ̀ náà ó ti kùnà láti fojú hàn ní olú iléeṣẹ́ ọlọ́pàá náà. Bákan náà ni ó ṣàlàyé wípé ìpè náà ni ó ní ìbámu pẹ̀lú abala 215(1) abala kìíní abala kẹrin àti ti karùn-ún ti ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó rọ alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá lágbára láti pa òfin àti ìlànà mọ́ kí wọ́n sì dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá. Bákan náà ó ṣàfikún pé pẹ̀lú ìwé eléyìí tí agbẹjọ́rò Sowore fi ránṣẹ́ lórí ìpinnu rẹ̀ láti mú Sowore padà sí iléeṣẹ́ ọlọ́pàá, ó ní àwọn kò tí ì rí ẹnikẹ́ni nínú wọn. Lákòótán ó ní ìlànà láti fọwọ́ òfin gbé Ọmọyẹlé Sowore náà ni ó sì dúró tó sì sọ di mímọ̀ wípé èyíkéyìí òṣìṣẹ́ ọlọ́pàá tó bá kẹ́fìn rẹ̀ níbikíbi kí wọ́n fọwọ́ òfin gbé kí wọ́n sì mú wá sí ẹ̀ka tó ń rí sí iṣẹ́ ìwádìí ìwà ọ̀daràn nípìnlẹ̀ náà fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Fún ìgbà kejì ilé-ẹjọ́ gíga ti olú-ìlú lẹwa Àbújá náà ni wọ́n ti gbégi dínà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti má ṣe ìpàgọ́ àpapọ̀ ẹgbẹ́ náà tọdún 2025 eléyìí tó yẹ kó wáyé láàrin ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù kọkànlá nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ilé-ẹjọ́ ti gbégi dínà àjọ elétò ìdìbò àpapọ̀ INEC láti dẹ́kun mímójútó àbájáde ìpàgọ́ ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP níbi tí wọn yóò ti yan àwọn òṣìṣẹ́ àpapọ̀ tuntun. Adájọ́ Peter náà ni ó fi àṣẹ tuntun náà léde nínú ìwé àtẹ̀ránṣẹ́ eléyìí tí gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Jigawa Sule Lamido tó mú wá sílé ẹjọ́ láti fẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú náà wípé wọ́n kọ̀ láti fún òun ní àǹfààní láti ra ìwé ìdíje dupò alága láti jẹ́ kí òun kópa nínú ìpàgọ́ náà tí ó sì fi àwọn ẹ̀rí tó fìdí múlẹ̀ ti ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. Lákòótán ilé-ẹjọ́ náà ti gbégi dínà àpéjọ ẹgbẹ́ náà ní ìbámu pẹ̀lú òfin. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún náà ni ó ti kí ọba ìlú Ìjẹ̀bú-Ìgbó Ọba Lawrence Jayé-Ọba Adébánjọ kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Bákan náà gómìnà Abíọ́dún ṣàpèjúwe ọba náà gẹ́gẹ́ bí olórí ìbílẹ̀ tó ṣe pàtàkì tí ó sì jẹ́ alábòjútó ètò àṣà àti ohun ìní ará ìlú Ìjẹ̀bú.
ó tún sọ di mímọ̀ wípé ọba Adébánjọ ti túbọ̀ mú ìdàgbàsókè àti ìṣọ̀kan dé bá ìlú Ìjẹ̀bú-Igbó àti àwọn agbègbè tó yí káàkiri. Ó ní gẹ́gẹ́ bí olùtọ́jú ohun ìní àṣà wa, ó ti gbé ìwọ̀n ipa ti oore ọ̀fẹ́ ní ìdánilójú pé àṣà, ìṣọ̀kan, ìgbàlódé àti ìdàgbàsókè agbègbè yóò ṣiṣẹ́ papọ̀. Lákòótán, gómìnà Dàpọ̀ Abíọ́dún gbàdúrà fún ọba náà wípé Ọlọ́run yóò túbọ̀ fún ní ọgbọ́n, ìlera pípé, ẹ̀mí gígùn àti ìjọba àlàáfíà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti fọwọ́ òfin gbé afurasí agbésùnmọ̀mí kan níjọba ìbílẹ̀ Bagudo nípínlẹ̀ náà tí wọ́n sì bá àwọn ohun ìjà olóró lákàtà rẹ̀. Eléyìí náà ló jẹyọ látẹnu agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà CSP Nafiu Abubakar lónìí ọjọ́ Ìṣẹ́gun. Ó sọ bí mọ̀ wípé ọwọ́ tẹ afurasí náà lọ́jọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún 2025 tí a wà yìí nípasẹ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò ti ikọ̀ vigilante tí ó sì yọrí sí bí wọ́n ṣe fọwọ́ òfin gbé afurasí náà. Bákan náà wọ́n ní afurasí náà tún fi ọ̀bẹ gún ọ̀kan lára àwọn vigilante tí wọ́n sì ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Lákòótán, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ afurasí náà tí ó sì ti wà lákàtà àjọ tó ń rí sí iṣẹ́ ìwádìí ìwà ọ̀daràn nípínlẹ̀ náà. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ, ẹgbẹ́ òkòkò oníròyìn náà lẹ́ẹ̀kan sí i. Iléeṣẹ́ ààrẹ ti sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe ìpàdé pọ̀ láìpẹ́ pẹ̀lú ààrẹ Donald Trump. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti túbọ̀ sọ ìpinnu wọn láti fọwọ́ òfin gbé ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore. Ilé-ẹjọ́ gíga tìlú Àbújá ti gbégi dínà ìpàgọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tọdún 2025. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún náà ni ó ti kí ọba ìlú Ìjẹ̀bú-Igbó Ọba Lawrence Jaiye Ọba kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti fọwọ́ òfin gbé afurasí agbésùnmọ̀mí kan nípínlẹ̀ náà. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ alójúpọ̀ ìkànnì àbánidọ́rẹ̀wá Facebook Gbàgédémọ̀ with Ọláwìyé Adébáyọ̀, Instagram Gbàgédémọ̀_22, YouTube Gbàgede Ìmọ̀ TV. Àyédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.